ó tó ń ṣiṣẹ́ pé tóun bá jáde láyé tán àwọn ọmọ tó bí àwọn ilẹ̀ tó máa sìn ẹ̀ẹ́dẹ̀ jára yín àbí wèrè gbogbo wa ni. ọwọ́ mi kan wà sí nígbà tí mo gbọ́dọ̀ àti ọwọ́ mi kan wà láti ìgbà gbogbo tí kí ló ṣẹlẹ̀ wọ́n ti bẹ́ẹ̀dì tó wọ́n ti mo ṣe rántí. àti ara bẹ́ẹ̀dì àwọn bẹ́ẹ̀dì ọwọ́ ajá títí wà bẹ́ẹ̀dì máa lọ wọ́n á ní òkú fún ẹ̀kọ́ kọ́sùn ní kí wọ́n bá tó kọ́ta àkàrà òkú tí ó ti ká lọ òkú tí ó ti bá kú tí òun jáde ní sẹ́ni wá fún. tó bá tún wá di táwọn December àbí ọdún pọ̀ lẹ́yìn special time December ọmọ àfọwọ́ fún ọmọ àṣẹ gbòógì tí wọ́n fi. jáde ó ti ṣe eré láyé ẹni tí kò ń ra ààrà mọ́tò ààrà ẹ̀rọ àbúkà ló fẹ́ kó nìyẹn ẹ má jẹ́ ká pẹ̀ tí. Things like that. Ọ̀rọ̀ bá sọ ọ́ nínú báwọn náà ti fún aláàbò gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣẹlẹ̀ ẹ̀rọ ń gbà wọ́n ọ̀rọ̀ ó dàbí pé wọn ò wọ́n ìta fẹ́ gbà wọ́n. Títí ìbẹ̀wò ẹni tó bá wọn kankan mọ̀ nígbà ìgbà láti torí ó dà pé kò ní kọ́ mọ̀ nítorí tó tà. Bàbá ilé bá ní 50. Because Yoruba will look at the rent, I'm talking about 14, 15 years ago, 13 years ago. Yoruba will look at the rent, 3-bedroom flat, 600,000, 650,000. As I didn't know, and I was going to say, ẹni tí mo jẹ́ Yorùbá oníyàwó mo bímọ bí abimẹ́jì abimẹ́lú kan nípò máa fẹ́ ìyàwó kan báyà ọmọ bíi márùn-ún bí á wá kó èèyàn bíi 15 Chidinma Chukwuma Chidinma Chikobi akọ gbogbo sí orí àwọn máa bá lọ ṣọ́ọ̀bù máa máa ṣe ogun ẹ̀ tó ti yẹ òun á pọ̀ òun ní àdúgbò these are those kind of people tó jẹ́ pé tí wọ́n ti rọra láti san 400,000 fún àwọn máa gbé 1.4 million wọ́n lè san ọdún mẹ́wàá sílẹ̀. Nínú àwọn ìwà kù láàrin gbogbo wọn ṣe wọn tún bọ́ọ̀sì lọ sọ pé gbogbo tó ti bẹ́ẹ̀ gbá ní ìtẹ̀tọ̀ gbogbo wọn fún ọjọ́ pọ̀ ẹgbẹ́ fún àwọn ilé wa nínú igbó àti nínú fílẹ̀jì wa nínú ilé wa láàrin ìlú ẹgbẹ́ gbọ́dọ̀ ẹgbẹ́ sọ̀rọ̀ ẹgbẹ́ bàbá ti gbọ́ ní wàhálà ẹjọ́ dìde ó fọlọ́ọ̀gbẹ̀ yìí
ṣé ẹ rí mo tún gbọ́ bọ́ọ̀sì ti màmá mi kan ló gbọ́ látọ̀ pé màmá mi kan náà tó pé ẹ má jẹ́ ká pọ̀ jẹ́gbọ́n ara wa ẹ bá ìṣàjẹ́ ká máa ṣe kínní ká ẹ pọ̀ jẹ́gbọ́n ara yọ ṣé ẹ rí ẹjẹ́ mi sọ fún yín báwa wọn sọ fún yín wọn fẹ́ báwọn fẹ́ sọ dáadáa ojú ogun láńlọ ṣọ́ọ̀ṣì ojú ogun láńlọ ṣé ẹ rí kò nídìí kẹ́lẹ́ gbé alábọ́dé àsìkò bí táwa yìí jẹ́ ká sì máa bá wọn kí ní àbẹ́rẹ́ kankan sọ̀rọ̀ kò nídìí kẹ́ ẹ lọ sójú ogun pẹ̀lú alábọ́dé tó bá jẹ́ pé ẹ̀yin mẹ́wàá tó bá jẹ́ pé àwa 100 ẹ má sọ pé torí àpapọ̀ of us tó bá jẹ́ pé àwa 100 gba dúró déédéé a máa gba ilé wa tó ká pé 1000 káwọn alábọ́dé kan tó bá wà láàrin wa. Mo kí gbogbo ẹ̀ olólùfẹ́ wa lẹ́ẹ̀kan sí ṣé ibi tí bàbá yìí dé ibi tí wọ́n ti sọ̀rọ̀ tí mo pọ̀ sí yẹn mo ní ọ̀rọ̀ tí mo fẹ́ sọ sí. A nílò ìgbé ká pọ̀ lóòótọ́ a nílò èrò díẹ̀ ṣùgbọ́n a gbọ́dọ̀ pọ̀ epo ìyà bíi tìgbà kan. Wọ́n tí lọ́jọ́ náà lọ́hùn a dá gúrúùpù kan kalẹ̀ èmi dá orúkọ gúrúùpù àwọn bàbá yẹn wọ́n kó wa lọ ọ̀wọ́n ibì kan a lọ ṣe búra a ní àní tẹ̀lé olóṣèlú wọ́n ní ká búra pé àní dalẹ̀ àbúra àná ọjọ́ tí mo sọ yìí dédé aago kan òru ni wọ́n ní ifá ní ká ṣe búra yẹn a ṣe búra yẹn tán wọ́n wá dùn mí wípé lọ́jọ́ náà lọ́hùn nígbà tí ìbò tí mo ń ra ìbò lè sí mọ́ bàbá tí mo sọ yìí tí n bá parọ́ mọ́ wọn kọ́ wọn òògùn orílẹ̀ kọ́ ṣe ní báṣabàṣá ṣùgbọ́n tó bá ti jẹ́ pé òótọ́ ni mò ń sọ ọlọ́run ọba mi tó ní ilẹ̀ Yorùbá tó dá wa sórí ilẹ̀ Yorùbá yìí kó dá ìlú mi sí kí n jèrè àwọn ọmọ tí mo bí wọ́n tó lọ́wọ́ àkókò òru abẹ̀rẹ̀ ìbúra yẹn nígbà tó yá ọ̀rọ̀ báyìí sá wá a lè jẹ́ kí gbogbo alẹ́ ilẹ̀ wa lẹ́kọ̀ọ́ lẹ́yìn tó ń ja ìjàngbara ẹ jẹ́ ká ṣùgbàgbé kí ní sí o àkọ́kọ́ máa dìfẹ́ǹdì ilẹ̀ wa o kí Ìgbò má gbalẹ̀ wa o kí ní kan ó ṣeé ṣe ká rí lára àwọn tó máa wà lórí program pẹ̀lú wa lélẹ̀ tó máa mọ̀ sí ọ̀rọ̀ tí mo sọ yìí tó máa wà ní platform yẹn nígbà tí mo gbọ́ ọ̀rọ̀ yẹn ìjàngbara là ń jà báwo ló ṣe kan ọ̀rọ̀ yìí pé kí Gbádébọ̀ má gba ikú mọ́ wa lọ́wọ́ Gbádébọ̀ ọmọ Ìgbò ni o kìíní kan ni o ká má jẹ́ kó wọ́n ènìyàn sanwó lò bẹ́ẹ̀ ni mo ti sọ bàbá ṣe bí ẹ̀yin náà lẹ ní kí ló dé kí n sọ̀rọ̀ yẹn ni wípé ibi tí màá yẹn sọ̀rọ̀ dé màá yẹn ní pọ́ǹtì o ọdún ẹlẹ́dàá ń gbọ́ ẹ̀yin olórí wa ẹ take note ẹ̀rìn mo ń try láti rẹ̀kọ́dù ẹ̀rìn ẹ jẹ́ ká take note ẹ̀rìn yẹn. nígbà yẹn wọ́n ní Gbádébọ̀ gbọ́dọ̀ gba ẹ̀kọ́ mọ́ wa lọ́wọ́ ọmọ Ìgbò ní o kíní kan mọ́ ṣèbí ẹ̀ fara yín lẹ́kọ́ wa lọ búra tàmúlẹ̀ ẹni àgbọ̀dọ̀ tó lè lóṣèlú mọ́ kí ló wá dé tó wá dé pé ẹnu yín náà látúntún padà wá gbọ́ sí wípé ká tó jáde síta o ká tó yáyá ká tó yáyà ọ̀gbọ̀dọ̀ pé kó mọ́ wa lọ́wọ́ o ibẹ̀ ni mo ti sọ̀rọ̀ yẹn kí ni mo sọ̀rọ̀ yẹn tán fún orí àgbàlagbà fi ní ó bàjẹ́ kíní kan nígbà ṣe ìwọ ọmọ tẹ̀tẹ̀ máa ń ṣe nípò mọ̀rán sọ wọ́n ní bàbá èyí ṣe ọ̀rọ̀ mọ̀rán sọ kọ́ lélẹ́yìí tí bí mo béèrè lọ́wọ́ yín ni ẹlẹ́kùn wa lọ lẹ́yìn agbọ́dọ̀ ṣe búra nígbà àdìtẹ̀lẹ̀ olóṣèlú mọ́ kí ló wá dé tó wá lé pé ẹnu yín láti kọ́kọ́ wá gbọ́ pé ká tó lọ máa dìbò fún ọmọ Yorùbá ẹ má jẹ́ ká gba alábọ̀dé búra this time around tí irun wọn bá wà lé irú ìfẹ́ ló dùn ẹja àgbà wọn yọ ọ̀rọ̀ tá a bá mọ̀ lára wọn ẹni tá a bá mọ̀ tó bá rí irú ìrìn
ó ṣe ṣe ká ti rí lára wọn láti ronúpìwàdà o ṣùgbọ́n ẹja àgbà wọn yọ anyway ó lè má jẹ inú ìfẹ́ lọ́dọ̀ rẹ ti gbá wọn yọ ṣùgbọ́n ibi tí security bá wà bóyá a ti ń ṣe ìpàdé mo rí ìpàdé kan tó ń lọ lánàá tí ìyá kan dédé jáwọ́ bẹ̀ níwà àṣẹ àwọn ará ibi ni mi ní dárúkọ kọ́ tó gẹ̀ẹ́tì ó ti ń jábọ́ lọ ó ti ń sọ̀rọ̀ lọ kọ́ tó gẹ̀ẹ́tì pé ìyá wèrè ti bí ni wọ́n sáré búlọ̀kù ẹ̀ so ẹja kí sára kò ń ṣe àwọn tó tẹ̀lé nípa onítìrì nìkan kọ́ ló da ìrìn àjò irú ẹja sòótọ́ bí mo sòótọ́ màá kú bí mi lè sòótọ́ ikú náà ni ṣùgbọ́n kí ẹja sòótọ́ kọjọ́ ọ̀la àwọn ọmọ mi kó rẹwà ṣé kò sàn ju wípé kí wá pa irọ́ wá di ọjọ́ ọ̀la kọ́ ọmọ wa máa ráre kiri. ìyá mi á ní tó bá jẹ́ pé ó ló sùn ìyá mi ìyá gidi ni ìyá yẹn ọjọ́ kó sì jẹun kó tó jáde láyé. ìyá mi á ní gbogbo ọmọ tí ìyá mi bí kò sí kan méjì tí ìyá mi máa sọ á ní gbogbo ibi tẹ́ bá ti dé á ní ẹ máa ṣòótọ́ o òótọ́ ló ń gbéyàn lékè o ẹ máa ṣòótọ́ o á ní òun báyà ní lówó títí tó wà fi jáde láyé á ní tóun bá ṣáà ti ṣòótọ́ ó lóun mọ̀ pé òótọ́ yà á gbé àwọn ọmọ tó ń bí táwọn ọmọ wa dẹ̀ ṣe rí. ìyá mi máa tako pé kéèyàn máa nù tọ́ ẹlẹ́kó wa lọ ká lọ ṣe búra ẹlẹ́ tó pa lọ́jọ́ náà lọ́rùn ọ̀gá mi Mr. Ọlárin Kóìkì wọ́n á máa gbọ́ mi báyìí wọ́n mọ̀ sí ọ̀rọ̀ tí mo sọ yìí kódà ọ̀gá mi lẹ́ẹ̀tì lásán tí mo sọ yìí kan mo lẹ́ẹ̀tì ibẹ̀ wò bí kí ni gbogbo rádaràda tó ẹja kíyèsára kí ni tí mo fi sọ bẹ́ẹ̀ ohun tí bàbá yìí sọ yìí òun tán ọ̀rọ̀ wà bẹ́ẹ̀ ẹja kíyèsára ọmọ alábọ̀dé wà bí àwọn tán ni wọ́n ẹ̀dọ́sì yọ kiri 2027 bíi tuntun ń bọ̀ èrè wọn wá tó fẹ́ sọ pé wọ́n tó ẹ̀dọ́sì bàbá wọn èrè gbogbo wọn o bí mo ṣe ń sọ ṣùgbọ́n àwa là ń ta ogún ìní wa fún Ìgbò kan ló fẹ́ gbalẹ̀ wa àwa là ń ta ilẹ̀ wa fún Ìgbò gbogbo ilé tó jẹ́ ilé tó wà lẹ́rìí ìgboro gbogbo ẹ̀ lọ́ ti ta fún Ìgbò tán. àtúnṣe ẹ̀kan tó dẹ̀ wà fún ní pé ká gbalẹ̀ wa tá a bá gbalẹ̀ wa Ìgbò tó ra lẹ̀ tó ti ra lé yín tó ti tún owó tó ti tún kọ́ ẹ ò fi áwà fún tí wàá wá lè gbé pẹ̀lú wa nígbà yẹn àgbéra àtàlẹ́ àgbéra máa lọ lọ́dọ̀ tí wọ́n àwa ò lè lọ́dọ̀ tí wọ́n kárí lè rà wọ́n lè sí ẹ̀ fún wa lé ló wá dé táwa gbé ogún ìní wa tí a gbé ta mo ṣe sọ lórí ètò lánàá second house bàbá mi èmi ni last one wọ́n fi ń yé mi wípé èmi ni wọ́n yọ̀ọ̀dá ibẹ̀ yẹn fún kódà ilẹ̀ plot ṣì wà lẹ́yìn ẹ̀ wọ́n ní àtìlẹ́ wọ́n ní èmi ni wọ́n yọ̀ọ̀dá ìfún ní family èmi dẹ̀ ń jẹ́ kó yé wọn kò sí kan tí mo fẹ́ fi property bàbá ṣe 2004 ni bàbá tẹ̀lé ti kú ṣùgbọ́n bí ẹnikẹ́ni dá nínú family wa ó jáde síta lójú ayé ẹ̀mí mi kó sọ pé ó fẹ́ ta wọ́n bí ẹni ó dá lẹ́yìn òṣèlú pé mi ní interest sí property tó ẹnìkan wà lè gbé ilé bàbá mi ta fún ọmọ Ìgbò kódà ọmọ onílẹ̀ kan ò lè rálé bàbá tèmi o kò possible nítorí pé mi ò rọra mi pé ẹ̀yin tẹ́ bá lẹ́bí tó ń talé yín fún Ìgbò tó ń talé ilé wọn fún Ìgbò ẹ já wọn wọ́n ní ẹ kì wọ́n lọ ohun tí wọ́n ṣe á lẹ́yìn bá dìbò tí gbogbo yín ń pariwo pé Ìgbò ni òun kọ́ ni ìṣòro wa àwọn fún ara wa ìṣòro ara wa
tó mú ìwé wá fún bàbá tó ṣiṣẹ́ tó fi kọ́lé ẹ̀ ṣe kí káwa náà bá lọ wọ́n sùn ká ṣiṣẹ́ ní báwo akọ káwa náà ká kọ ọmọ tiwa náà ó lè máa sọ pé ilé bàbá mi ni èmi mo ṣe wà sí ẹ̀mí ò gbàdúrà pé lè máa sọ pé kọ́mọ mi jogún mi ní gbàdúrà yìí pé kọ́mọ mi lọ́wọ́ ìṣẹ̀lẹ̀ kó ṣe wà máa wojú ogún kan kiri rẹ̀ inú ń jogún ṣùgbọ́n ohun tó bá jẹ́ ti bàbá ti wọn kọ́ wọn lè máa wò kọ́ wọn lè máa tọ́ka sí pé ilé bàbá wọn lélẹ̀ àwọn fẹ́ rí lọ́wọ́ ìtẹ̀ àwọn fẹ́ rí ṣùgbọ́n wọn bá ti pé wọ́n fẹ́ jogún ibi tí wọ́n á fi sọ pé wọ́n fẹ́ tà fún wọn yíbò ẹja wà kí ń fò ẹja máa bẹ́ tó lọ ṣe lọ. ó lè gba ayé gbogbo wa lójú. So we don't need an attitude. We need strong men. We need strong people. We need strong women. That's what I got the job done. Ẹ jọ ń fọlọ́ ọ̀bẹ yìí. Ọjọ́ ọ̀la wa dára ká bá lè gba ilẹ̀ wa. Ọjọ́ ọ̀la wa dára wọ́n ti tún ìfìyà jẹ wá. Kí ẹ bá bẹ̀rẹ̀ nípa ọlọ́run o. Kí ẹ bá bẹ̀rẹ̀ bó ṣe ń fìyà jẹ ọmọ kékeré lórílẹ̀-èdè yẹn. Pẹ̀lú ìlú yẹn, má jẹ́ pé lórílẹ̀-èdè kò ṣe orílẹ̀-èdè. Bẹ́ẹ̀ ni wọ́n fìyà jẹ àwọn àgbàlagbà, àwọn arúgbó wa. Ẹ ti wá àwọn arúgbó sí ìjà. Àwọn arúgbó máa ń fún ẹbí gan. Àwọn ọmọ ìyàwó Nàìjíríà tẹ máa rí ní ìdánù lọ fẹ́ ya 60 years ló fẹ́ ya ṣe. Àwọn ọmọ ní ìṣèlú kan tó jẹ́ pé ó máa ń wọ pé tó bá lè 65 ó fún àgbàjẹ́. Ó ní ìtìkú bá sún wọn gan máa sán tó bá lọ́rùn àti wọn máa jáde lálẹ́. Ṣùgbọ́n tẹ́sán ìgbà pé àwọn ní ìbújẹ ní Nàìjíríà ilé ìbò ilẹ̀ Yorùbá àwọn nǹkan tó wà látọ́rọ̀ àbálẹ̀ jẹ. Tẹ bá rí ọmọ ìyá 65 years, tẹ bá rí èèyàn obìnrin 65 years, ẹ̀yìn tó bá 65 years àti dàbí arúgbó lọ́wọ́ ìyá. Wọ́n rántí mo wà ní gúúpù skul yìí, ìgbà tó jáde skul nínú secondary school. Tẹ bá rí nígbà tí bá wo píkṣọ̀ àwọn àjọ jáde, tẹ bá rí gbogbo wọn ti rí òfin lórí fún. Ìjàlá pé àwọn akẹ́kọ̀ọ́ ojú ẹlòmíì ṣá tí mo bá ń wí nígbà tí mi gan láti lè pàdé kó hàn sí ṣọwọ́ lójú tèmi àwọn ìwà òkè gan náà àwọn àwọn ṣe big boy ṣùgbọ́n nígbà tí mo kọ̀ọ̀pẹ́ àpéjọ mi gbà yẹn tí mo kọ̀ọ̀pẹ́ àti ìsìn wọn ni pé èmi gan wò pé ṣé mi lè ṣá ìjàlá pé ṣé mo rí pé kí n kọ́ kéèyàn má gbà ní kéèyàn wà fọ́ sílẹ̀ ìgbìmọ̀ pé àmìṣá ṣe rí màá tún wá ṣe àwọn voice note kan nípa àwọn businesses tá a máa ṣe tá a máa gbọ́ lórí wa àwọn iṣẹ́ tá a máa ṣe àti pé ìlú wa ṣe máa dára àti ohun rere ohun ribiribi ohun mèremère tá a máa ṣe ètò ohun fọlọ́n bẹ̀yìn o ẹ má tẹ̀lé àwọn fẹ́rí Tinubu ti jáde wìdó fọ́sùn pípẹ́ tó kàn fún ní problem báyìí pé kò wọ́n ní ẹ̀ lání tó ń gbé information fún wọn the road is closed so they are confused they don't know how to attack us or where to come in. And that's the surprise we're talking about. So I just want to encourage all of you. We're on the right path. Let me tell you, you may not be able to understand, what goodness is because so many people of you have never enjoyed life. You have never known what good life means. You have someone all your life. I understand. I was there. I was like you. I understand what you're going through. You never knew. What I be, I want to tell you, let me tell you. If I want to see most of the people that don't travel to Nigeria, don't be and I think one so long person one year, and we do Chilani because I think by long to Dawago for Fuya. In the idea, don't pass the one was of a friend, of flat private jet, of flat private. I ain't don't go. And this life is very, very simple. But I got answer you. Wọ́n ti jó kan tí bàbá sọ fún wa pé òun ní ọ̀rẹ́ kan rich man pé ìgbà tí òun lọ kẹ̀ lọ́sà bí àwọn tí làwọn fẹ́ jẹ ṣé goatmeat níṣẹ́ kínní kan ni pé ìfà pé ẹran tó ní sínú freezer wọn for a year ó tó wọn jẹ gan for a year. Mo ṣàwọn gbà pé báwo ni ṣe máa ní ẹran tó máa tó jẹ for a year pé that person must be a very rich man. Mo ṣàwọn wò àṣẹ òsì kankan bí àṣẹ òní. Èmi gan tí mi ìgbówó gan tí mi ṣe kínní gan
ẹran tí máa jẹ láti ẹran tí a ti rà láti ṣé November last year àti ìjẹta because it is easy here. It is very easy here. A máa lọ sí farms máa ń pè, a máa lọ sí farm, a máa lọ rẹran ògúnfe, báyà ògúnfe bẹ́ẹ̀ $400, ẹ̀rà méjì, ẹ̀rà ẹ̀mí àtẹnìkan níjọ kúrò dídí màálù àbáwá mẹ́ta máa tó màálù, ẹ̀rà chicken bí wọ́n tẹ̀lé ẹ̀rà gbẹ, ẹ̀kan tó gbogbo ẹ̀ sínú freezer ti máa pọ́ṣẹ̀ sínú sípò ẹ̀kan sí sínú freezer, ẹ̀ máa mú almost like every week la máa ń sóúnjẹ, ẹ̀ máa mú chicken, ẹ̀ máa mú beef, ẹ̀ máa mú ògúnfe, ẹ̀ máa mú the gentle because you take like 8 portions, you know, per month. Báyà tẹ̀lé pé ṣé ó dẹ̀ lọ wá or 200 portions, ibo lẹ ti fẹ́ jẹ́ tó inú wà gbogbo ẹ̀ wà, àwọn akẹ́kọ̀ọ́ fẹ́ nílùú wa nìyẹn. Ẹjọ́ mo fọlọ́ bẹ̀ yẹn dìde o. Ẹ má gbọ́ nǹkan tí àwọn olóṣèlú bá sọ, bá láwọn ẹni wọn lórí kókó ni wọn. Àwọn ìyàwó máa tọ́ wọn wà ní o, àwọn nìkan náà wà náà jà o. Tó bá dẹ̀ ṣẹlẹ̀ báyìí ọmọ, ó máa kálẹ̀ ni. Agbára fún wa. Thank you so much as we, look forward for the official declaration of our sovereign nation by our Professor Baji Akitoye Ojuwari. Káàárọ̀ ni mo fẹ́ lọ́dún òkè gbogbo ẹ̀yìn àgbààgbà nílé o, òkè bàbá wa. Abẹ́rẹ́ mú tọ́jú tí wọ́n tó bìbí ṣe pọ̀ lọ́dún fàbílẹ̀ méjì ṣe pọ̀rọ̀pọ̀rọ̀. Wow, that is my. Our team wa ló ń ṣe program lọ látẹ̀ǹkan ẹ má bínú. It's been another travel back to London àti padà sí base wa after our flight visit to the leader of the Yoruba nation movement, tí a mọ̀ sí Professor Adebanji Akitoye. Kò sí ìrìn àjò tó kéré even within Africa to Africa. So mo kí Prof, and we look forward to the next engagement. Mo kí yín láti ẹnu bàbá wa Professor Akitoye tán ní kí n kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá káàkiri ibi tí olúkálùkù wa bá wà. We spent few hours. Baba is in good spirit. He was happy to see us. Nítorí tí bàbá bá ti rí mi, wọ́n ti rí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá. It's a privilege láti jẹ́ ìkan nínú àwọn ọmọ Yorùbá tó ní access sí the leader of the movement. Bàbá kí yín, wọ́n ní kí n kí yín dáadáa. Kò sọ̀rọ̀ àṣírí kankan tó fi gbọ́, okay? Ju pé bàbá ní kí n kí yín lọ. Kò sí àṣírí kankan tí mo mú wá ju pé wọ́n ní kí n kí gbogbo ọmọ Yorùbá. Bàbá wa ní kí n kí wa pé a kú palẹ̀mọ́. Bàbá fúnra wọn máa bá wa sọ̀rọ̀ nígbà tí àsìkò bá tó. Èmi lọ kí bàbá ni gẹ́gẹ́ bí ọmọ sí bàbá. Àlàáfíà ni bàbá wà, ara le koko bí ọ̀tá. I met him as I left him, still in the same strong, sharp, and very committed. Bàbá ní kí n sọ fún gbogbo wa pé àwọn ní bàbá gbogbo wa, àwọn ọ̀dẹ̀ ní fi wá sílẹ̀. But no matter whatever it is, kò ń ṣe bàbá tí ó máa fi wá sílẹ̀
láti fi dá wa. Àwọn bàbá kan wà, àwọn ló máa fi dá, tó bá dá wàhálà lẹ̀ àbí tó bá dá nǹkan sílẹ̀, àwọn náà ló máa tú. Kò ń ṣe bíi ti bàbá wa Professor Adébánjí Akíntóyè tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ. It is a great privilege. The last time I was in Africa, we met quite a lot of time. I've met him few times that I've not announced. Èyí tí bá fẹ́ kẹ́ wà aware of ni ma announce. So I did announce in the morning that myself and my team will be traveling on a nice flight láti lọ visit Professor Akíntóyè. The journey was smooth, and we pray continuously for him. He's well sounded and is well committed, just as he has been from the day one in the last 5 years. Baba jẹ́ nìkan tí in the last 5 years kò fẹ́nu ara ẹ̀ ṣépè fọmọ Yorùbá kankan, even for those that disagree or those that have brought shame to themselves than shame to Baba. Gbogbo ọ̀nà láti gbóríṣiríṣi orúkọ tó ti pè bàbá yẹn. Bàbá ò ṣépè rí. He has never cursed any Yoruba since the inception of the movement. Mo lè fi sọ fún gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pé a ní bàbá dáadáa. I always allow him to do most of the talking, even though he also wants me to talk. But tó bá wà pẹ̀lú àwọn àgbàlagbà, because I have lived with one before for 3 years straight with my grandmother before I left to the UK. So I know what it is to stay around elderly people. So I always want Baba to speak, because wisdom tí mò ń tap lára Baba, it will help me to deliver my message, and you can tap from that wisdom. Mo ní òyìnbó kankan kó wá sọ history kankan fún mi mọ́ nípa Yorùbá. Mo ní anybody tó jẹ́ foreigner kó wá sọ history Yorùbá fún wa. Just give Baba something, and it will take you back stage by stage to the history that many of us have never come across. Kò dẹ̀ sígbà tó wà pẹ̀lú Baba, and I'm talking about Professor Adébánjí Akíntóyè now. He always have something to share with us. Well learned, well sound, and well articulated. So why should I believe our politicians were? Why should me believe Tinubu? Why should I believe King Charles? Why should I believe Britain? Why should I believe America? Why should I believe the Europeans, the World Bank, when we have Professor Adébánjí Akíntóyè? Into ẹ kí gbogbo a máa ronú sí nìyẹn. Tó bá sọ pé ẹni tó kàwé, tó kọ thesis, tó kọ̀wé, is one of it. And the subject tí bàbá lọ study, kódà ó help ìrìn àjò yìí gan. Because most of the things tá máa sọ̀rọ̀ lé lórí is the one giving us the information
and we will develop it. Baba will say, ọmọ mi, lọ wo 1956. Bye. Research tó bá ṣe lé lórí kó wá fún mi lábọ̀. When you now give him the feedback, Baba ṣe wá máa ṣe analysis. Wá wá yọ èyí tí wọ́n sọ yẹn, wá wá add mọ́ pé eléyìí gangan ni kó lò. So, ìwọ ọmọ 30 years old, 20 years old, Baba ní kí n sọ fún ẹ pé Nigeria ò lè work. Baba náà sọ fún mi pé àwọn gbọ́n tí mo sọ pé mo sì mi ní kí n má ṣe pé kí n jọ. He listens to my program all the time. Pé kí n má ṣe pé fẹ́yìn ọmọ Yorùbá mọ́, kí n fi wọ́n sílẹ̀. But a máa ṣe pé fáwọn olóṣèlú, ìpè lọ̀rọ̀ tí wọ́n gbà, èmi sọ fún bàbá bẹ́ẹ̀. Èyí tí bàbá sọ lẹ́yìn ẹ̀fìyàn sílẹ̀ fẹ́mi àti bàbá mi. Even though he doesn't agree with me on that. But the fact of what I'm trying to project this evening is that I cry inside. Tibari almost 20 years old. Don't challenge Baba Kitoye pé Nigeria máa dá. Ó jẹ́ nǹkan tó máa ń báyàn nínú jẹ́ pé ọmọ Yorùbá tó wà lánàá torí ìwé tó ń kà Nàìjíríà lénìí fake ni. Fake education ló ń kà nínú Nàìjíríà. Kódà tó bá tẹ̀ tún kà níta èyí táwọn òyìnbó sọ fún yín, because apart from pé bàbá ti pé 90 is the product of Baba Awólọ́wọ̀. Bí bàbá bá sọ̀rọ̀ lọ tó bá sọ̀rọ̀ bọ̀, wá sọ̀rọ̀ bí Western region, wọ́n sọ pé ọdún 6 ni Baba Awólọ́wọ̀ ló fi project Western region tá à ń sọ̀rọ̀ ẹ̀ lénìí 6 years. Six years ni Professor Adébánjí Akíntóyè ló fi ní Baba Awólọ́wọ̀ fi gbé Western region tó jẹ́ kò sí anywhere in the world tó lè beat tí Baba Awólọ́wọ̀ ṣe in that 6 years. Ẹni mi ni mo sọ bẹ́ẹ̀. Ẹ lọ mú bí anybody bá sọ fún yín pé history kan wà pé nílùú kan o lọ́dún 6 o in tí Baba Awólọ́wọ̀ ṣe in the Western region has been done before. Never around the world. Wọ́n ṣe rí. But the same people tá à ń sọ fún nísìn pé kí ló dé táwọn tó jẹ́ olóṣèlú lénìí àwọn ń lò 26 years wọ́n dẹ̀ tí perform 1% of Western region kátẹ̀ enjoy it even if tábà tẹ̀ fi kúrò ní Nàìjíríà. Don't be deceived. Mo máa ń gbádùn tí Prof bá sọ pé Nigeria can never work. But among you now, watching me, you will say Nigeria will work. Among some of you watching, won't defend Nigeria. Nigeria is not going to work. Mo fẹ́ pẹ́ lórí program yìí. Mo kàn fẹ́ fún yín lábọ̀ yìí tí mo bá padà ní. He had a lot to talk to me that are very confidential. Wọ́n dẹ̀ ń báyọ̀ sọ̀rọ̀ confidential kó wá jáde sí public kó wá máa tú púpúpú bẹ́ẹ̀ tó jẹ́ fòrò adìyẹ. It talks about a lot of history that I will use during some of my program that I've used some before. But the most important message, Tefigbo, Lale, Tefimo, Onipeshira Limbo, and I can tell you yes.
That's all I can tell you. Nígbà wo ni? I don't know. Bàbá ò sọ sí mi létí. Kò dẹ̀ sọ nínú conversation èmi àti ẹ̀. And I didn't ask him. He will address us very soon, according to him. That's all. Lọ múra sílẹ̀ dáadáa. Ẹ lọ múra sílẹ̀ dáadáa. Everybody should go and prepare. That's all I will tell you. Go and prepare. Ẹ mọ̀ pé in this broadcast now, we have many enemies. Wọ́n wà lábẹ́ ètò. Àwọn náà ń dúró de àbọ̀tàmúwá. Mo mú pancake bọ̀. Ẹ̀wọ̀n kí tí wọ́n bá tó travel from Africa to Africa. Wọ́n á máa ra kúlíkúlí, wọ́n á máa ra ẹ̀pà, wọ́n á máa ra donuts, buns. Wọ́n máa ń ta lórí aircraft náà. Wọ́n máa ń ta bọ̀lì lórí aircraft. Wọ́n á máa ra bọ̀lì lórí aircraft. Lọ múra sílẹ̀ dáadáa. This movement is coming to a very great height. Gbogbo ẹ̀yin tẹ́ ní bá yín kí bàbá, I delivered your message. Only one person, ẹ má bínú, I couldn't make a lot of calls out. Quite in mo sọ fún ẹ pé mo wà lórí mo cut off. Kí ló ṣẹlẹ̀? Yava. Yeah. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ later, mo wà lórí program. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ later, mo wà lórí program. All right. Hold on. All right. Ẹja sọ̀rọ̀ later. Mo wà lórí program. Wọ́n ṣe máa ń dà mí láàmú. Ìyẹn lè pè mí pa. Ọlọ́run ní pé kò ń ṣe obìnrin. Ṣé ni ìyàwó mi ò bá ní ṣé mo ti níyàwó mi níta ni. Bó ṣe máa fi fóònù lé mi nìyẹn. Ọmọ mi dáadáa ni. Mo sọ fún yín pé àjọ máa wà ń lé níṣẹ́. Àjọ máa wà ń lé. Mo rí olóyè náà bá sọ̀rọ̀ láàárọ̀ yìí. Olóyè kọ́ ni kí n máa kí gbogbo yín, that's all. Bàbá pè mí láàárọ̀ yìí láti Germany on a video call. But mo ní ṣe everything wà okay, when everything wà okay. Ọ̀dọ̀ ni kíkọ máa kí gbogbo wa pé happy Sunday. So message me sí. Sunday yẹn ti dùn, kí ló tún kù tẹ̀ fún wa. Má doubting tó ń bọ̀. Mo bẹ̀ torí Ọlọ́run. That's all I can say. My job is just to encourage us. But má sórí doubt yẹn yọ kúrò lọ́kàn ẹ̀. That's all. Doubt tó ṣe ń fi sí pé òun doubt. Àti kọjá stage yẹn tú dànù. That's all I can say. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ò ní jábọ́, so ò bá wò mí láti inú screen ẹ̀ kó máa ṣàkíní ẹ̀ nínú yàrá ẹ̀ bóyá sọ òun tán rẹ̀. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọmọ sí mi náà. After tí mo parí program lọ́ àárọ̀ wọ́n pè mí, wọ́n fún mi láwọn ìmọ̀ràn kọ̀ọ̀kan. Mo dúpẹ́ lọ́wọ́ wọn. Èmi àti àwọn ìyàwó mi a máa ń jà lójoojúmọ́ ni. Àwọn èèyàn mọ̀ pé bá ti wà lórí program, ó yẹ kí n máa gbọ́ràn sáwọn náà lẹ́nu. Mo ń tètè fi gbọ́ràn.
ọmọ kí gbogbo wọn lẹ́ǹkan sí lọ múra fúnlẹ̀ fún rálì wọ́n máa lu aago láìpẹ́ òkú díẹ̀ lọ múra dáadáa a máa gbọ́hùn bàbá mo ti release ẹ̀ káàkiri gbogbo mídíà tó bá fẹ́ lo fídíò yẹn branded èyí tèmi fẹ́ lò fún brand tèmi àti branded èmi ò ní lọ ṣe fídíò pẹ̀lú bàbá ká wá gbé gbogbo logo wa ní lára káwọn kan má rí lò ibi tí mo ti sọ KOIKIMEDIA ẹ lè kọ́ọ̀tì yẹn ibi tí bàbá ti sọ̀rọ̀ ó ti sọ̀rọ̀ tán kémi tó máa sọ KOIKIMEDIA bringing the world gbogbo ilẹ̀ ní fídíò yẹn ẹ bá mi share fídíò yẹn síta 1 minute 54 seconds a máa gbọ́ fídíò yẹn nísìn fídíò yẹn ti wà káàkiri tó o báyìí ti rí by now ó ń ṣọmọ Yorùbá tàtà kí ló dé tó ń ṣe Tinubu ló sọ̀rọ̀ bàbá wa Alànà ló sọ̀rọ̀ tèmi dẹ̀ sọ fún ẹ pé máa bẹ́ẹ̀ lọ mọ́rọ̀ wá o rò pé easy ni láti tún wọ flight láti ibìkan sí ibìkan ọmọ ẹ tó cost mi pẹ̀lú àwọn tí mi mo kí mọ́ sí mi dáadáa Professor Akitoye ojú bàbá kan ń dán ní ṣá ó ń dán fresh wọ́n ní dáàdì kílẹ̀ ẹ máa fún mi ní gbètùgbè tẹ́ ń jẹ kílẹ̀ ń jẹ kílẹ̀ máa ń jẹ nínú ilé èmi náà fi máa lọ jẹ ojú tèmi náà ojú mi ló ti ní ṣúkúṣúkú yìí àbá yẹn ń dán gbogbo skin ẹ̀ everywhere ó ń dán làákàyè ó sound àdúpẹ́ fọlọ́run but intali fi ran bàbá yẹn lọ́wọ́ ó ní pé ká jẹ́ kí bàbá yẹn nà sí àìsókè gbogbo tó bá ní pé kí bàbá yẹn lè fi nà sí àyẹn sókè ó ní ká fi ràn lọ́wọ́ má fà wálẹ̀ má jẹ́ traitor nínú ibi tí ní àjò yìí dé nísìn mo máa ń sọ gbogbo tá lè fi ran bàbá Akíntóyè lọ́wọ́ nísìn ó ní pé ká support ẹ̀ níjọ́kíjọ́ tó bá máa jẹ́ tí kò ní pẹ́ mọ́ lágbára ẹ̀hún tó ní ilẹ̀ Yorùbá kó jẹ́ pé bàbá Akíntóyè ló máa nà sí alẹ́ Yorùbá yìí tá à ń fẹ́ yẹn Odùduwà country yẹn Yorùbá nation tẹ́ ń fẹ́ yà rí pé bàbá Akíntóyè ló máa nà. That's all. And that is where I will stand with him. I reassure him that again today. I gave him the assurance. Létí gbogbo mídíà bá mo mọ̀ pé kò ń ṣe mídíà àwọn mídíà dúró dáadáa but tá bá jẹ́ pé Nàìjíríà gbogbo Nàìjíríà mídíà apá mi ká gbogbo wọn gbogbo mídíà tó ń bẹ nínú Nàìjíríà tó wà against the movement èmi nìkan tó fún wọn màá tẹ̀ fà àwọn tó kú kọ́ máa jẹ́ reserve èmi KOIKIMEDIA tó bẹ́ẹ̀ mo jù bẹ́ẹ̀ lọ gbogbo wọn pátá ó kù díẹ̀ Ọlọ́run ló ṣe kò ṣàwà o so ìwọ tó ń sọ pé wọ́n gbọ́ Yorùbá nation ó máa gbọ́ ó kù díẹ̀ sórí ní tó máa fi gbọ́ yẹn ó kù díẹ̀ mo kí gbogbo àwọn media wa ṣé ká gbọ́hùn professor ṣe fẹ́ gbọ́hùn prof èèyàn mélòó ló fẹ́ gbọ́hùn prof àwọn èèyàn comment mọ́ wọ́n kí ẹ Rugi Giant olóyè ó ní máa kí ẹ Ìgbòho ní máa kí ẹ ọlọ́run bá forí jòkó àwọn èèyàn sọ̀rọ̀ mọ́ mo ní ṣàfẹ́ gbọ́hùn olóyè kọ́ ṣàfẹ́ gbọ́hùn bàbá Akíntóyè olóyè báwo èèyàn mẹ́ta péré ló sọ bẹ́ẹ̀ àwọn tó kò fẹ́ gbọ́hùn bàbá Akíntóyè kò ń ṣe ohun Tinubu ni mo ń sọ èèyàn mélòó ló fẹ́ gbọ́hùn bàbá Akíntóyè bá ń fi sínú comment section ó díyàn 6 péré àníyàn mélòó ló ń wò wá 92 people are watching èèyàn 7 péré ló náà fẹ́ gbọ́hùn bàbá Akíntóyè ṣé bá ṣe nífẹ̀ẹ́ bàbá yẹn sí náà nìyẹn àṣẹ àwọn èèyàn comment àwọn èèyàn thumbs up
àfi gbọ́n bàbá Akíntóyè bó ṣe sọ pé bàbá Akíntóyè náà ni àfi gbọ́n bàbá Akíntóyè alright Ṣakiru èèyàn tèmi abẹ́ sọ̀rọ̀ Akin Games okay bẹ́ẹ̀ ni this mission is a big task God's spirit will protect Yoruba nation èèyàn mẹ́jọ ló ń gbọ́ mi lórí MixLR ẹ ṣé gan every data tẹ bá ń lò láti fi gbọ́ mi nísìn owó tẹ̀ èmi tún travel lọ bá bàbá Akíntóyè travel nínú travel kò easy adúpẹ́ fọlọ́run pa láyọ̀ àbọ̀ láyọ̀ ìrìnàjò dẹ̀ ń tẹ̀síwájú kò ń ṣàwà là ń ṣe o kò ń ṣe KOIKIMEDIA o gbogbo èèyàn ọmọ Yorùbá ni o mélòó lèmi kódà àwọn èèyàn ti wá accept pé ká jẹ́ kí a gbọ́ ohun bàbá Akíntóyè ẹ jẹ́ ká lọ play ohun bàbá Akíntóyè fún wa kábíyèsí Ọlọ́run ní mísì ìtàǹbà lọ yìí ẹ bá ń ṣàmì ẹ̀ ní sọ̀rọ̀ di pé Yorùbá nation ò ní bọ́sì kò ń ṣe ní orí platform ti wà yìí tó bá wà lórí platform tẹ́ bá ti dé sórí platform tèmi ẹ ní full confidence lágbára Ọlọ́run tó dálẹ̀ Yorùbá pé Yorùbá nation ti dé tẹ́ bá ti dé platform míì tí wọ́n fi máa ṣe bí ségesège tí bá dẹ̀ sọ pé platform mi kò ń ṣe literally Yorùbá nation platform bóyá ẹ dórí channels ẹ dórí TVC wọ́n fi máa bà yín nú jẹ́ ẹ máa rántí pé Koiki sọ pé lágbára àwọn tó nílẹ̀ Yorùbá nation ti dé mo fẹ́ kẹ́ ní confidence yẹn 100% Ọlọ́run ló ṣe o kò ń sọ̀rọ̀ ogun àwọn onílẹ̀ ló ń sọ̀rọ̀ mélòó ní ara tèmi bẹ́ẹ̀ ló ṣe máa rí òkú díẹ̀ àní pẹ́ mo kàn mú àbọ̀ wá fún yín ni kémi náà lè lọ rest torí kò sí ní Africa ìrìn àjò kéré kò tó check in kò tó check out kò tó board kò tó kò easy so mo gbọ́dọ̀ lọ fara lélẹ̀ sódà tó bá dọ̀la àbí láàrin òru tí bá tún tají bò mo gbọ́dọ̀ wind it down mo dẹ̀ fẹ́ lọ wo movie lórí Netflix ibi tó àwọn fíìmù tí máa ń wọ àwọn fíìmù tó máa ń target strategy oyè àwọn fíìmù ní kó gbébọn gidi jáde kó plan ẹ̀ ó yẹ já gbọ́n bàbá Akíntóyè bó ṣe lọ lélẹ̀ mo ń bọ̀ ẹja tan speaker wọ́n ti ń pèrún Maghrib mo kí gbogbo alẹ́ nǹkan sí kí àwọn kan máa pè wá nísìnyàn àgbà kọlù tí ọmọ mẹ́rin tó tún pè wá báyìí nísìn wọ́n pè kò tún ṣọmọ yìí ló tún pè mí kì í gbọ́ràn láyé mo wà lórí program kí ló ṣe náà mo ti sọ fún ẹ pé màá pè pò kàn disturb mo wà lórí program gbọ́ràn rárá alẹ́ ti pọ̀ jù ó yẹ já gbọ́n prof this is the message from the leader of the Yoruba nation ẹ jẹ́ ká jọ gbọ́. bí mo ṣe sọ fún yín mo ní màá dọ́dọ̀ bàbá mi ìdájì pípé ìyá náà ni kò ṣe lè nìkan Ọlọ́run ní káwa sì máa láǹfààní àti wárí wọn àti dé padà sí Áfíríkà bí mo ṣe sọ èmi ní kí lè bá dùn. Sunday the 4th of May 2025. Daddy, everybody pay the government. Mo kí gbogbo yín àtẹnitẹ́ wà nílé àtẹnitẹ́ wà ní diaspora no matter where you may be in the world. Mo kí gbogbo yín ẹ kú ìmúra country wa ẹ kú ìmúra country yín o. Ọmọ kan pè mí láàárọ̀ yóò ní bàbá òun kan ní. Kí ni a máa ṣe mú ní ẹ̀yin la fẹ́ gba country fún wàá tètè máa padà bọ̀ ń dé kẹwàá gba country yín ni kẹwàá fún country yín ṣe kẹ má jẹ́ ká sọ́dà bíi ti Nàìjíríà gbọ́dọ̀ gbà pé kán ẹnìkan kan gbé àṣà Nàìjíríà wọ country tiwa o ó yàtọ̀ ṣe nínú ìjọba Awólọ́wọ̀ ń ṣe ní 1950s tó fi ṣe gbogbo miracles wọn lọ́dún 6 péré
Our Yoruba master country will be a great country in the world in less than 5 years. Like that alone. Everybody be determined. The day is about to dawn. And you should be ready. Everybody, I'm ready. Oh, to Dagba, no, to I'm ready. I will be solidly behind you. Like that alone. Very good. tó akí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá òun náà nìyẹn dádì ti sọ̀rọ̀ nígbà tásìkò bá tó àwọn bá gbogbo ọmọ Yorùbá sọ̀rọ̀ lórí gbogbo media mo kí gbogbo wọn lẹ́ẹ̀kan sí Koiki Media bringing the world closer to your doorstep from Africa. Bàbá fi làákàyè sọ̀rọ̀ àgbàlagbà máa ṣẹ́nu kò kí ló ṣẹlẹ̀ ṣé kan náà broadcast for end ni torí mo tẹ̀ rojú tu eléyìí àmọ́ bí ó wà live bí ó ti kú. Bàbá ṣẹ́nukò àgbàlagbà máa ṣẹ́nukò 90 years old and is giving us all the assurance and the hope. Okay, broadcasting must have ended. Not sure what happened there. Bàbá ṣẹ́ ẹnukò bí mo ṣe sọ. Bàbá mọ̀ dájú pé many of you are scared and worried about his age, about him. Ìyẹn lè bàbá ṣe máa ń sọ pé èmi bàbá yìí mo lè ti dàgbà lóòótọ́ àmọ́ mo dúró tì í. What more do you want? That is the spirit. Most of us must understand that this man goes to bed every day and just worried about the millions of Yoruba people at home and in the diaspora, that your homeland is about to be taken away if we do nothing. Some of us are thinking that nothing is going to happen. But in reality, a lot can happen if we do not take drastic action quickly. We might end up not having a home anymore. And that is what Prof is fighting for. Nothing more than that. So let's leave it like that tonight. Tabawa Lola, we will continue more on this. Let's continue to be in the high spirit and wait patiently for the announcement of the date of the rally from Professor Akitoye. My name is Olami Koiki, and that's how far we can go this evening. I hope you've had a great weekend and a good Sunday. Atupadi. Don't doubt it. A lot is going to happen. Okay. Good arrow.